ẹ káàbọ̀ padà lórí ètò fìtànbalẹ̀ ìpele àtúpalẹ̀ ìtàn láwà. ìpele tá a ti máa ń lọ sínú ìtàn. ìpele tá a ti máa ń mú àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ látọjọ́ pípẹ́ wá fún yín. ìpele tá a ti máa ń ṣe àtúpalẹ̀ ìtàn pẹ̀lú iṣẹ́ ìwádìí ọ̀rìn kínníwín. tó sì jẹ́ pé eléyìí tá a bá mú wá tẹ́ ẹ bá tún ṣèwádìí ẹ̀ nígbàgbà bẹ́ẹ̀ náà lẹ́ẹ̀bà. ìròyìn kan jáde lánàá kọ̀hún àbíjẹta wípé ẹni tí í ṣe ọ̀gágun tí í ṣe olórí fáwọn òṣìṣẹ́ ológun lórílẹ̀‐èdè nàìjíríà ológun ojú orí ilẹ̀ wípé ó dolóògbé o pọ́ dágbére fáyé. ìwọ obìnrin ro dáadáa tó bá ṣe tán ìtàn ọmọdé yóò dọ̀. ó dágbére fáyé o ìyẹn lieutenant general Taoreed Lagbaja ó ti dágbére fáyé. ìkéde ikú olóògbé Taoreed Lagbaja yìí ló wá tún mú mi lọ sínú òròrí ló tún mú mi lọ sínú pa ọgbọ́n pé ìtàn mọ̀ sọ nípa mi nípa rẹ nípa kó wá wa ohun tá a gbáyé ṣe kí ni ń bẹ lọ́wọ́ rẹ ipò wo lo wà agbára wo lo ní ọlá wo lo ní owó wo lo ní ọrọ̀ wo lo ní bó lo ṣe lò ó ayé ọ̀sọ́ nípa rẹ o wà láyé ò tún sí láyé mọ́ bó o bá ṣe wá lò sí oní ọ̀sán tí àwọn èèyàn mọ̀ ọ́ sọ nípa rẹ ìdí rẹ̀ o tí mo fi lọ sínú àkáàtàn tí mo fi ṣèwádìí wípé àkọ́kàn tí ẹ̀yẹ ká mọ àwọn tí wọ́n ti jẹ́ gẹ́gẹ́ bí olórí àwọn ọmọ ológun lórílẹ̀‐èdè nàìjíríà tí wọ́n ti jẹ́ bí COAS ìyẹn Chief of Army Staff lórílẹ̀‐èdè nàìjíríà mo wá fẹ́ mú láti ọdún 1999 látìgbà tá a ti bẹ̀rẹ̀ ìjọba alágbádá tiwantiwa tuntun mẹ́ẹ̀ ìyẹn ní ọdún 1999 àwọn wo ló ti gorí ìtẹ́ yẹn àwọn wo ló ti wà nípò yẹn bó náà ṣe lò ọdún mélòó náà lò ń bẹ̀ àwọn nǹkan tá a fẹ́ mú wá náà rèé o. lọ́dún 1999 ẹni tó jẹ́ gẹ́gẹ́ bí ọ̀gá ológun lórílẹ̀‐èdè nàìjíríà ó ní lieutenant general Victor Malu ó gorí àga agbára yẹn ní oṣù karùn-ún ọdún 1999 ó sì kúrò ń bẹ̀ nínú oṣù kẹrin ọdún 2001 tó túmọ̀ sí wípé ó lọ́dún kan àtoṣù mọ́kànlá ipò agbára níbẹ̀ èèyàn fagbára lẹ̀ agbára ó fìyàn lẹ̀ ẹlòmíín náà tún gorí àga yẹn lieutenant general Alexander Ogomuridia àwọn náà gorí ìtẹ́ yẹn wọ́n gorí àga yẹn nínú oṣù kẹrin ọdún 2001 wọ́n sì kúrò ń bẹ̀ nínú oṣù kẹfà ọdún 2003 ó lọ́dún méjì àtoṣù méjì. nínú oṣù kẹfà ọdún 2003 ó ní lieutenant general Martin Luther Agwai òun ló gorí àga gẹ́gẹ́ bí olórí ọ̀gá ológun lórílẹ̀‐èdè nàìjíríà nínú oṣù kẹfà ọdún 2003 ó sì kúrò ńbẹ̀ nínú oṣù kẹfà ọdún 2006 òun lọ́dún mẹ́ta ń bẹ̀ lórí àga yẹn. lẹ́yìn rẹ̀ náà ni lieutenant general Owoye Andrew Asasi òun náà gorí àga yẹn o gẹ́gẹ́ bí olórí ọmọ ológun lórílẹ̀‐èdè nàìjíríà nínú oṣù kínní ní ọjọ́ kínní oṣù kẹfà ọdún 2006 òun náà ṣèjọba tiẹ̀ o ó darí ikọ̀ ọmọ ológun lórílẹ̀‐èdè nàìjíríà títí di ọdún 2007 ìyẹn nínú oṣù karùn-ún tó túmọ̀ sí wípé oṣù mọ́kànlá péré òun náà ni lieutenant general Owoye Andrew Asasi ńlọ́lọ́ lórí àga gẹ́gẹ́ bí olórí ọmọ ológun lórílẹ̀‐èdè nàìjíríà. gbogbo àwọn tí mò ń kà yìí o ààrẹ ìgbà náà ààrẹ Olúṣẹ́gun Ọbásanjọ́ òun ló yàn wọ́n o ààrẹ Olúṣẹ́gun Ọbásanjọ́ ni wọ́n bá ṣèjọba
ó ìtàn ni ohun abáṣe ló ní ìtàn ni ó dàbò gbàdọ̀la. nígbà tó yá nínú ọdún 2007 náà ṣé ẹ gbàgbé pé ọdún 2007 oṣù karùn-ún náà ni Òwòye Andrew ló kúrò ńbẹ̀. Lieutenant General Luka Yusuf òun náà bá tún gbapò yẹn o gbàgbára gẹ́gẹ́ bí olórí ọmọ ológun lórílẹ̀‐èdè Nàìjíríà nínú oṣù kẹfà ọdún 2007 ó sì lò sáà títí di oṣù kẹjọ ọdún 2008. òun náà ló tiẹ̀ ó kúrò ńbẹ̀ o ó sì lọ́dún kan àtòṣù mẹ́ta gẹ́gẹ́ bí àkọsílẹ̀ ìtàn fi ṣe yé wa. tó túmọ̀ sí pé Lieutenant General Luka Yusuf òun náà ààrẹ Olúṣẹ́gun Ọbásanjọ́ nígbà náà ń ló yàn án. òun ló sì wà ń bẹ̀ tí bàbá yìí fi bọ́ sí olóògbé ààrẹ Umar Musa Yar'Adua. Umar Musa Yar'Adua òun náà bá ní ọyá lọ jókòó jẹ́ lómi náà bọ́ bẹ́ẹ̀. ààrẹ olóògbé Musa Yar'Adua òun náà bá tún yan Lieutenant General Abdulrahman Dambazwa. òun náà bá tún bọ́ bẹ́ẹ̀ o nínú oṣù kẹjọ ọdún 2008. ó sì kúrò ńbẹ̀ nínú oṣù kẹsàn-án ọdún 2010. tó túmọ̀ sí pé ọdún méjì àtòṣù kan ni Lieutenant General Abdulrahman Dambazau ń lò lórí àga yẹn. lẹ́yìn Dambazau ó ní Lieutenant General Azubuike Iyejerika òun náà bá bọ́ bẹ̀ nínú oṣù kẹsàn-án 2010. àwọn kan ló ń kọ́ mi lẹ́nu àmọ́ ṣe ọládàrídé àmọ́ ṣe ọmọnìyàwó. Iyejerika bọ́ bẹ̀ o nínú oṣù kẹsàn-án ọdún 2010 ó sì kúrò ń bẹ̀ nínú oṣù kínní ọdún 2014 tó túmọ̀ sí wípé ọdún mẹ́ta àtòṣù mẹ́rin òun ló lò lórí àga yẹn. kó tó wá kan Lieutenant General Kenneth Minima. Lieutenant General Kenneth Minima bọ́ bẹ̀ nínú oṣù kínní ọdún 2014. òun náà lò sáà títí di inú oṣù keje ọdún 2015. tó túmọ̀ sí pé Iyejerika àti Kenneth Minima àwọn náà bá ààrẹ ìgbà náà ìyẹn ààrẹ Goodluck Ebele Jonathan ni wọ́n bá lò gbà tó túmọ̀ sí pé ààrẹ Ebele Goodluck Jonathan ló yan àwọn méjèèjì yẹn. nígbà tó yá lọ́dún 2015 tí bàbá tó ti bọ́ bẹ̀ ẹ ní bàbá wo bàbá náà ní ṣé bàbá ààrẹ Muhammadu Buhari òun náà bọ́ bẹ́ẹ̀ ó sì yan Lieutenant General Tukur Yusuf Buratai. bàbá yẹn gbajúmọ̀ Buratai ó gbajúmọ̀ nígbà ayé rẹ̀ nígbà náà nígbà tó wà lórí àga ni o ó gbajúmọ̀ dáadáa. òun náà bọ́ bẹ́ẹ̀ ní ọjọ́ kẹrìndínlógún oṣù keje ọdún 2015. ó sì kúrò ń bẹ̀ ní ọjọ́ kejìdínlọ́gbọ̀n bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bí àkọsílẹ̀ tán ṣe fi yé wa. ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kínní ọdún 2021 ló kúrò ń bẹ̀ o. tó túmọ̀ sí pé Lieutenant General Tukur Yusuf Buratai ó lọ́dún márùn-ún àtòṣù mẹ́fà gẹ́gẹ́ bí olórí ọmọ ológun lórílẹ̀‐èdè Nàìjíríà. ààrẹ ìgbà náà ló sì yàn ó ìyẹn ààrẹ Muhammadu Buhari. nígbà tó yá Lieutenant General Ibrahim Atairu òun náà bọ́ síbẹ̀ ní ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kínní ọdún 2021 ó sì lò sáà títí di ọjọ́ kọkànlélógún oṣù karùn-ún ọdún 2021 tó túmọ̀ sí pé oṣù mẹ́ta péré òun ni Lieutenant General Ibrahim Atairu ló lò lórí àga yẹn gẹ́gẹ́ bí olórí ọmọ ológun lórílẹ̀‐èdè Nàìjíríà. ìtàn kó tó wá di wípé Lieutenant General Farouk Yahaya òun náà wá bọ́ bẹ́ẹ̀ o ní ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù karùn-ún ọdún 2021 sẹ́ńdé òun náà sì lò sáà títí di ọjọ́ kẹtàlélógún oṣù kẹfà ọdún 2023 ọdún méjì ló lò. kó tó wá di wípé ààrẹ tó wà ń bẹ̀ yìí ààrẹ
ààrẹ tí a gangan bàbá wa lórílẹ̀‐èdè nàìjíríà ẹni àkọ́kọ́ lórílẹ̀‐èdè nàìjíríà aṣíwájú bọ́lá ahmed tinubu àwọn náà bọ́ bẹ gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀‐èdè nàìjíríà nínú oṣù karùn-ún ọdún 2023 nígbà tó wáá dinú oṣù kẹfà ìyẹn ọjọ́ kẹtàlélógún oṣù kẹfà ọdún 2023 wọ́n kéde orúkọ lieutenant general Taoheed Lagbaja gẹ́gẹ́ bí ẹni tí ó máa jẹ́ bí olórí ọmọ ológun lórílẹ̀‐èdè nàìjíríà òun ló sì wá ń bẹ o kó tó di wípé ọlọ́jọ́ dé kó tó di wípé ó jẹ́ pé ẹlẹ́dàá tó dáa ní ọjọ́ karùn-ún oṣù kọkànlá ọdún 2024 tá a wà ń bẹ̀ yìí ikú àlèmọ́tò agbára ipò ìtàn wọn jọ ń rìn ní o ṣùgbọ́n kó tó di wípé lieutenant general Taoheed Lagbaja wọ́n kéde rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó ti dolóògbé ó ní wọ́n ti yan lieutenant general Olúfẹ́mi Olóyèdé gẹ́gẹ́ bí ẹni tí ó mọ̀ délé gẹ́gẹ́ bí olórí ọmọ ológun lórílẹ̀‐èdè nàìjíríà òun náà bọ́ bẹ́ẹ̀ o ìyẹn lieutenant general Olúfẹ́mi Olóyèdé gbogbo àwọn tí mo ti wá kà yìí ẹni tí ó pẹ́ jù lórí àga yẹn òun náà ni Túkọ̀ Buratai òun ló lọ ọdún 5 àtòṣù 3 ìtò ní tán o ìtò sì ní gbàgbé adúpẹ́ o gbogbo ẹ̀yin tẹ̀ ń wò wá tẹ̀dẹ̀ ń gbọ́ wa lórí ìkànnì ayélujára àdúpẹ́ bẹ́ẹ̀ ṣe ń wò wá bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa ẹ̀já mọ̀ ibi tẹ́ ẹ ti ń wò wá tẹ́ ẹ ti ń gbọ́ wa o ká lè mọ̀ kàn sí pé táwo bá kàn sí ni à á kàn án sáwo ni o táwo bá kì fún ni à á kì í fáwo ni bákan náà ni. ẹ̀já lọ o ká mú ìbéèrè ti tòní wá ìbéèrè ti tòní èyí tẹ́ máa fi ìdáhùn ránṣẹ́ sí wa sí tá a sì mú dáhùn wá lọ́jọ́ mẹ́jọ. ìbéèrè àkọ́kọ́ ní irú ènìyàn wo ni Yorùbá ń pè ní babamogba irú ènìyàn wo ni Yorùbá ń pè ní babamogba ta ni Yorùbá ń pè ní babamogba ìbéèrè àkọ́kọ́ nìyẹn. ìbéèrè ẹlẹ́ẹ̀kejì nínú òrìṣà ilẹ̀ Yorùbá àwọn olóòṣà wo ni wọn kì í jẹ ẹran àgbò àwọn olóòṣà wo ni wọn kì í jẹ ẹran àgbò nílẹ̀ Yorùbá ìbéèrè kejì nìyẹn. ìbéèrè kẹta rèé o sẹ́ńkọ́lẹ̀ ìbéèrè kẹta sọ wípé èló ni àpapọ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ̀jọ àti ọ̀jìlénírínwó-dín-kan èló wá ní àpapọ̀ rẹ̀ èló ló jẹ́ ẹ fi ṣọwọ́ sí wa. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ sí wa rèé o WhatsApp ni o WhatsApp 07063291779 07063291779. àwọn kan ní kí n tún mú wọn láwọn ọ̀gbọ́n dáadáa. ìbéèrè àkọ́kọ́ sọ wípé irú ènìyàn wo ni Yorùbá ń pè ní babamogba irú ènìyàn wo ni Yorùbá ń pè ní aláṣẹ. ìbéèrè kejì sọ wípé nínú òrìṣà ilẹ̀ Yorùbá àwọn olóòṣà wo ni wọn kì í jẹ ẹran àgbò ẹ fi ìdáhùn ṣọwọ́ sí wa. ìbéèrè kẹta sọ wípé tẹ́ ẹ bá ro ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta tẹ́ ẹ bá rò pọ̀ mọ́ òjìlénírínwó-dín-kan èló ni àpapọ̀ rẹ̀ máa jẹ́. àpapọ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ̀jọ àti òjìlénírínwó-dín-kan èló ni àpapọ̀ rẹ̀ èló ló máa jẹ́. ẹ fi ṣọwọ́ sí wa lórí WhatsApp line wa tá a pè fún yín yẹn ẹ tún kọ o 07063291779. ẹja mọ̀ lọ́lé o tẹ́yìn náà bá sì ní ohun kan tẹ́ ẹ fẹ́ bá wa sọ tàbí ẹ fẹ́ gbéṣẹ́ fún wa pé yá iléeṣẹ́ yín okòwò yín ẹ fẹ́ ká máa bá yín fọn rere rẹ̀ ẹ pè wá sójú òpó 07063291779 07063291779. a jọ sọ̀rọ̀ a sì bá yín ṣe dáadáa tẹ́ bá ń gbọ́ a bá yín ṣe o iléeṣẹ́ wa ló ń jẹ́ bẹ́ẹ̀.